الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ̀rí níta bá bára wa sọ ní ọ̀sán yìí òun náà ni pé ẹ̀yin àwùjọ ẹ̀yin ìlú ẹ̀yin àdúgbò ẹ wo irú ẹni tẹ́ ẹ bá fi jẹ ìmáàmù mọ́sálásí kẹ́ tó fi jẹ ẹ wo irú ẹni tí ẹ bá fi jẹ ìmáàmù kíni o ìmáàmù jámíù tí ó mọ kíkútùbà jímọ̀ kẹ́ tó fi wọ́n jẹ o ẹ wò wọ́n dáadáa tó bá jẹ́ pé ti ìlú ni tó bá jẹ́ pé ti àmọ́ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n kọ́ mọ́sálásí wọ́n wá wò pé kò sáwọn tí ọmọ kí jímọ̀ ládùúgbò wọ́n sọ mọ́sálásí wọn di mọ́sálásí jímọ̀ kó lè lòmí ọ̀gbá láwà ní lọ́dọ̀ àwọn ìmáàmù ìlú kó tó di kó dá tiẹ̀ kalẹ̀ tẹ́nìkan sì lọ disturb wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ mọ́ dídí ìlú ẹ dákun torí Ọlọ́run torí àná Muhammad ẹ wo orú àwọn èèyàn tẹ́ bá fi jẹ olórí mọ́sálásí náà. Àkọ́kọ́ ìmáàmù tẹ́ bá yàn sí ìlú ẹ wo origin rẹ̀ dáadáa ǹjẹ́ tí ń ṣe khutba tẹ́lẹ̀ só ti ṣe rí tó bá tiẹ̀ ṣe rí kí ni kọ́ńtẹ́ǹtì khutba rẹ̀ tó ti ń ṣe àbí kọ́ńtẹ́ǹtì wáàsí ẹ̀ tí ń ṣe tí wáàsí ìmáàmù tí ò bá ti lè help humanity ẹ jẹ́ bá pé ní ìmáàmù jámíà ìmáàmù gbogbo ayé ni ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ó pè sí iwájú rẹ̀ tó bá ti wá di pé ìmáàmù wa mú tọ́píìkì tí ó máa fi ẹnìkan pàtàkì máa sọ̀rọ̀ nínú mọ́sálásí ẹ wo orúkọ ìmáàmù bẹ́ẹ̀ kò sí khutba jímọ̀ o kò sí khutba jímọ̀ o ẹ̀yin tẹ̀ ń ṣe interview ẹ̀ dàpọ̀ ẹ̀ nóòtì interview torí báyìí mọ́sálásí mi tẹ́tùn lẹ́ fẹ́ ṣe interview fún wọn láti jẹ́ pé ẹ̀yàn ìmáàmù ẹ̀ tẹ́ bá ṣe interview fún gẹ́gẹ́ bí ìmáàmù ẹ jẹ́ kó mọ̀ wípé àbíkẹ́ bíléèrè wípé ṣe wáàsí lórí ọ̀rọ̀ báyìí bí ẹgbẹ́ tọ́pìkì di mẹ́ta fún ọ sọ̀rọ̀ lórí ẹ fún wọn táìmù kan fi sọ̀rọ̀ kódà bẹ́ẹ̀ bá lè parí lọ́jọ́ kan láti jẹ́ pé ẹ fẹ́ tẹ́sítì àwọn ìmáàmù ẹ fún wọn táìmù kan fi sọ̀rọ̀ kẹ́ ẹ fún wọn tọ́pìkì lóríṣiríṣi. ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù nísìnyí pàápàá jùlọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ fi advice wọn mo dẹ̀ fẹ́ fi advice gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ ká fi mọ nǹkan tá a bá ń ṣe tó bá ti di pé ìmáàmù bá ti ń dórí mímbàrí ní ọjọ́ jímọ̀ tó wá jẹ́ pé tọ́pìkì ẹnìkan ni ó gbé wá sórí mímbàrí jímọ̀ láti ṣe khutba jímọ̀ yẹn ọ̀rọ̀ ẹnìkan ni ó gbé wá bẹ́ẹ̀ for example kó gbé ọ̀rọ̀ ọba wá bí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe máa ṣe tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọba àlú yóò wá kọ bí ìgbà tó kọ lẹ́tà ọba ò sí mọ́sálásí o ọba ò jókòó nu mọ́sálásí o yóò máa wá kà á bí ìgbà tí ẹ̀ ń kọ lẹ́tà sí yàn ọba kìnnìkan ọba báyìí ìgbà tẹ́ ṣe báyìí mo wá wọlé wá báyìí yàrá ẹ dàkún kí ló kan jàmáà pẹ̀lú rò kí ló kan àwọn àdéhùgbà náà Muhammad pẹ̀lú ẹ̀. gbogbo ìmáàmù tẹ́ bá rí pé nínú khutba rẹ̀ ibà ti jẹ́ pé àwọn ọ̀tá rẹ̀ láàrin ìlú ni ọmọ fi sọ̀rọ̀ ní ọjọ́ Jímọ̀ tó jẹ́ pé ní àná Muhammad rẹ̀kọ́mẹ́ndì pé ká kójọ ara òkè ara àṣàlẹ̀ ara wájú ara ẹ̀yìn ẹ̀ kóra yín jọ kẹ́ ẹnìkan wá dìde nínú onímọ̀ kó bá yín kó ṣe wáàsí fún yín kó sọ̀rọ̀ fún yín bóyá contemporary issue ti ń lọ nínú ìlú kódà bẹ́ẹ̀ nìkan bá kú tó jẹ́ pé wọ́n ẹsẹ̀ kú tó jẹ́ ní pàtàkì láàrin ìlú ẹ fi ọ̀rọ̀ rẹ̀ ẹ ṣe ní ọ̀rọ̀ jàmá tẹ́ ẹ fi kọ́ àwọn jàmá lẹ́kọ̀ọ́ ìgbésí ayé tẹ́ni ẹ lò bó ṣe ṣe dáadáa láyé ibi tó kù díẹ̀ káàtó ṣe bá lè sọ ẹ sọ bẹ́ẹ̀ bá sì ti kú tán Ọlọ́run ni wọ́n ní àwọn àfa àti àwọn gẹ́gẹ́ bí súnà náà Muhammad wọ́n ní ẹ má máa sọ àléébù rẹ̀ ibi tó kù sí ẹ má máa sọ mọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ ni ọ̀rọ̀ tí ó fi báyọ̀ ní Ọlọ́run bá pàdé tẹ́ fi dákúnnù gbèsè ayé ara rẹ̀ ilé ayé ẹni bẹ́ẹ̀. ẹni tí tẹ́ bá kódà kó jẹ́ pé ọ̀rọ̀ ọba náà lẹ́ bá fẹ́ sọ ẹ sọ ní ọ̀nà tí ó fi wúlò fún gbogbo àwọn tí wọ́n bá ń bẹ tí wọ́n ń ṣe kí ni o tí wọ́n wá gbọ́ khutba jímọ̀ ò gbọ́dọ̀ wà subjective khutba jímọ̀ kí ni o kọ̀bọ̀dọ̀ ṣe kí ni o kọ̀bọ̀dọ̀ jẹ́ pé lórí ẹnìkan náà dálé lórí khutba jímọ̀ gbọ́dọ̀ jẹ́ ní tí ó wà tí ó jẹ́ gbogbo ẹni tí bá ń bẹ orí kìíní kàbí kejì mú lọ lé kì í ṣe story. ẹ wò Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Chief Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n ti ń ṣe kíní ẹ̀ bọ̀ láti jó ni ayé ṣe ń correct yín ẹ̀ sì yí padà ẹ yí padà náà bàbá wa Sheikh
Muyideen Ajani Bello tí wọ́n papòdà tó sì jẹ́ wípé ní kọ́lọ́n kó lọ́rọ̀ ẹ̀mí wa ìjọ kan náà ló kálukú wọ́ lọ ẹ wá wo ìgbésí ayé tí bàbá yẹn lò kẹ́ ẹ wá jẹ́ wá dórí khutba kẹ́ ẹ máa wá mọ́rọ̀ àná Muhammad ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ ẹ máa fi ṣe wáàsí fáwọn èèyàn tí ń bẹ́ẹ̀ pé bàbá yìí ṣe lògbésí ayé rẹ̀ bí bàbá yìí ṣe lògbésí ayé rẹ̀ ẹ̀yin jàmá ẹ̀yin àlehùnmọ̀ ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo ẹ lògbésí ayé yín báyìí tí ó fi rọrùn ẹ wá ṣèyún ẹ wá lọ gbé ọ̀rọ̀ lórí bàbá yẹn ẹ wá ń sọ títí ẹ sọ dórí àwọn ọmọ rẹ̀ bí ìgbọ̀ jẹ́ pé bàbá yẹn wà mọ́ṣáláṣí bí ìgbọ̀ jẹ́ pé àwọn ọmọ rẹ̀ gan lẹ́ àdírẹ́sì mọ́ṣáláṣí kì í ṣe pé àwọn ọmọ rẹ̀ lẹ́ wá àdírẹ́sì ní mọ́ṣáláṣí nínú khutbah jímọ̀ ó ṣe wá jẹ́ wípé bàbá yẹn lẹ́ wá gbọ́rọ̀ rẹ̀ wá tó jẹ́ pé lẹ́ wá ń sọ fáwọn èèyàn kì í ṣe pé ń sọ nísọ̀kẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀ ń sọ bí ìgbà tẹ́ ń dá rẹ̀ tọ̀rọ̀ sí fámìlì wọn ńgbà tẹ́ ẹ mọ̀ pé bá wọn fámìlì wọn sọ̀rọ̀ ẹ̀ ṣe kọrí sílé wọn ń bàdàn yẹ pé fámìlì jọ kẹlẹ fẹ́ sọ̀rọ̀ fún wọn kẹlẹ fẹ́ ṣàlàyé fún wọn nǹkan tẹ́ ẹ ṣe pọ̀ tó kù díẹ̀ káàtó tá sọ fún yín kẹ́ yí padà ọba àlú yín ẹ ti fi ọba wọlẹ̀ láì mọ ìgbà tá à ń sọ fún yín àwọn tó jẹ́ ọmọ ọba àwọn tó jẹ́ ara ilé ọba bóyá wọ́n yàn yín pé kẹ́ ẹ máa sọ̀rọ̀ sọ́ba ní astagfirullah àmọ́ o ó yẹ kí ẹ wá nǹkan ṣe sírú gbogbo nǹkan bẹ́ẹ̀ tí wọ́n níyẹn tí ó mọ yẹ̀yẹ́ tí ò ní mọ forí adé wọlẹ̀ èyí náà a lè sọ pé ó ti lọ sí tún wà lẹ̀ èwo tó ní bàbá Muyideen Ajani Bello tí wọ́n papòdà ẹ wá ń sọ wípé ní ẹ̀yin ọmọ ṣé òun jẹ sáwọn ọmọ wọn lójókòó mọ́ṣáláṣí sáwọn ọmọ wọn lójókòó mọ́ṣáláṣí ẹ̀yin ọmọ ṣé Muyideen Ajani Bello ètí ọba tẹ̀lé òfin bàbá rẹ̀ ètò ọba ṣe kìíní kan ètò ọba ṣé ẹ mọ̀ pé ọlọ́run ọba ní máa ń yan kádàrá wọ́n máa ń pín yan kádàrá fáwọn ọmọ èèyàn ọlọ́run ọba ní yan kádàrá fẹ́ nìkọ̀ọ̀kan ọlọ́run ló yẹ kádàrá ti Sheikh Muyideen Ajani Bello fún ọ ọlọ́run ti yẹ fún anabi wa Muhammad ọlọ́run ló yẹ kádàrá anabi Musa fún ọlọ́run ló yẹ kádàrá anabi Isa fún ọlọ́run ló yẹ kádàrá anabi Idrisu fún bó ṣe yẹ fún Sheikh Muyideen Ajani Bello pé tí wọ́n mọ̀ sí ni pé mọ̀ sí wá sí káàkiri àgbáyé ọlọ́run tó wá yẹn fẹ́ nìkan yẹn náà ló máa ń tọ́yàn fáwọn ọmọ téèyàn bí inú àwọn ọmọ tó bí ìkan lè jẹ́ lọ́yà ìkan lè jẹ́ dókítà ìkan lè jẹ́ ẹnjìníà ìkan lè jẹ́ pé wà sí ní ọmọ sí káàkiri kódà ọmọ lè má mú wà bàbá rẹ̀ Imam Ogbomoso wá bọ́ síta lẹ́wọ̀n à ń sọ pé ẹ̀yin ọmọ kìnnìkan ẹ mọ yọ ọmọ kájánù sáwọn ọmọ yẹn lẹ̀ ń àdírẹ́sì mọ́ṣáláṣí ó ti wá di pé kẹ́ ẹ mọ personalize kí ni o wá sí tẹ́ ẹ mọ̀ ṣe jọ khutbah tẹ́ ẹ mọ̀ ṣe jọ jímọ̀ which means pé you are not competent. Baba Imam Ogbomoso is showing that you are not competent to be at that position. Ọ̀rọ̀ jímọ̀ ọ̀rọ̀ ẹ̀dá kan bá mi ṣe àkíní ọ̀rọ̀ mọ́ṣáláṣí jímọ̀ ìntànà Muhammad recommend pé tẹ́ bá kírun ládùúgbò yín tẹ́ǹkì ṣubú yìí tẹ́ǹkì mùsùlùmí tẹ́ǹkì àti tó bá dijọ́ jímọ̀ gbóyin ẹ̀ kójọ ládùúgbò òkè ládùúgbò ìsàlẹ̀ lápò ọ̀tún kẹ́ ẹ̀ kójà kí ìmáàmù kan wá tó wá bá yín sọ̀rọ̀ tí ó ṣàǹfààní fẹ́yìn mùsùlùmí táyà àléhùn ó mú lọlé tọmọdé àgbà obìnrin ọkùnrin tó bá wá mọ́ṣáláṣí tí ó ṣàǹfààní bẹ́ẹ̀ èwo ni kẹ́ ẹ wá lọ kọ ẹ̀pọ̀ ìsítù lórí ẹnìkan lórí ìgbésí ayé ẹnìkan tí èsì pé fi ń kó àwọn èèyàn tẹ wá ń sọ bí ìgbà tẹ ń bá àwọn fámìlì ẹ sọ̀rọ̀ ẹ wá ń sọ wípé ní ẹ̀yin ọmọ sí Muyideen Ajani Bello ẹ mọ ìyá kálíánù lórí khutbah jímọ̀ tẹ ẹ bá mọ̀ pé ẹ bá wọn sọ̀rọ̀ ẹ lọ sọ́dọ̀ wọn náà ẹ lọ sílé wọn ẹ jókòó tì wọn kẹ ẹ bá wọn sọ̀rọ̀ face to face tẹ ẹ bá sì lè bá wọn sọ̀rọ̀ face to face ẹ lè bọ́ sórí Facebook tí èsì khutbah jímọ̀ kẹ ẹ sì ṣe kí ni o kẹ ẹ sọ̀rọ̀ yín jáde síbẹ̀ tí èsì ní khutbah jímọ̀ ní tí mo ń correct ni pé khutbah jímọ̀ the message is meant for the congregation kódà tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ ẹnìkan abẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa ìgbésí ayé ẹnìkan ẹ direct ẹ̀ sí congregation kó fi lè ṣàǹfààní kì í ṣe pé bóyá ẹ̀ ń bẹ́ ẹ̀ ń àdírẹ́sì ẹ̀ bẹ́ẹ̀ náà níjó ni ẹ wá gbé ọ̀rọ̀ ọba ọ̀rọ̀ mọ́ gẹ́gẹ́ ìkíní kankankan ìsọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìgbà tí mo wá lé yín mo wá ṣe ní kúgbà ẹ̀sìn lẹ́gbà PhD what PhD is that bẹ́ẹ̀ bá padà sí school ní kẹ́ ẹ lọ sí education bóyá àwọn òkọ yín ní kí ẹ lọ sí education on how to preach to people ẹ lọ sí theology school ẹni tí ò ṣe education tí ò lọ theology school tí ò lọ wádìí ibo ní ẹ ṣe ń address congregation tí àwọn èèyàn ó fi ráǹfààní mú bẹ́ẹ̀ irú yín ò yẹ kẹ́ ẹ wà nípò ìmáàmù rárá kò yẹ kẹ́ ẹ wà ń bẹ̀ náà ẹ wá ń sọ pé ẹ̀yin ọmọ rẹ̀ tẹ́ ẹ bá ń kọrin whereas you know pé àpẹẹlẹ ànábì ọmọ Sheikh Muyideen Bello orin ní kọ bàbá rẹ̀ ò sì lé ńlé bàbá rẹ̀ ọba tiẹ̀ jẹ́ èwo ló wá sọ ẹni tí ń kọrin di kálíánù ẹ sọ pé orin ọ̀dà òun sì ń ka Kùránì òun fi kíni òun fi orin lòun fi ń ka Kùránì kó lè bá dùn létí èrò tẹ́ ń pè
ọ̀nà tẹ́ ẹ fi ń pè ọ̀nà tí ó fi dùn létí àwọn ẹ̀ tí wọ́n wá mọ́ṣáláṣí ni àná Muhammad ló rẹ́kọ́mẹ́ndì pé ká máa ka Kùránì ẹ wò nísì àwọn lárúbáwá wọn ní bí ẹ ṣe ń ka kí ni ẹ bá sì tún gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ní bí ẹ ṣe ń ka Kùránì tiwọn bẹ́ẹ̀ náà láti tiwa ní Nàìjíríà bàbá Sheikh Adam Abdullahi Aleori bí ẹ ṣe ń ka tiwọn fohùn dúdú kà gbogbo ohun tẹ́ ẹ bá ti dùn orin ni ẹ wọ mọ̀lẹ́kàsí ẹ wọ àdàbí ẹ wọ àwọn àdàbí tí wọ́n dùn ohùn kó lè bá a dùn létí tí wọ́n bá ń ṣe báyìí á sì máa gbọ́ kódà ara àwọn àfáà mi tó jẹ́ pé ohun orin tí wọ́n ju àpàlà ara àwọn tó jẹ́ pé ohun orin ohun tí wọ́n fi ń kéwù tí wọ́n ọjọ́ fújì tí ò sí èméjì mẹ́ẹ̀ ìtọ́ bá fún wọn tó bá fi dùn ohùn sí nǹkan ó dorin nìyẹn bọ́ bá ti ní òní tẹ́ bá ti ní ẹ̀fẹ́ orin mọ́ ó yẹ kẹ́ ẹ gbé síwájú báyìí kẹ́ wá mọ̀ ká bisimilayi ramani rẹ̀ yaramani rẹ̀ yín mọ́lìkì yomidi ní yakana abudu wáyé yakana stein ìdí náà sàrátà ní mistake wọ́n bínú pé mo ṣe mistake tó ń sọ pé alihamudulilayi rabbil alamin náà láàrin ẹ mọ̀ ká bí ìgbà tẹ̀ ń ka text bí ìgbà tẹ̀ ń ka direct ni ẹ ní dùn ohùn sí ẹ ní dá wákà sí ẹ ní ṣe bí ìgbà tẹ̀ ń ṣe wákà ẹ sì wá sórin ní tí ọ̀dà orin tẹ́ ẹ sọ pé kò dá yẹn kí ló ní í ṣe pẹ̀lú ìgbésí àwọn èèyàn sọ́nà sọ pé ní tó bá kọrin yóò kú ni sọ́nà sọ pé tó bá kọrin ò ní wà lìjẹ́ náà ni sọ́nà sọ pé ànábì dáwúdà orin ní kọ sì lè mọ̀dájọ́ rẹ̀ wájú ọlọ́run ẹni tí ń kọrin ẹ̀ lè mọ̀dájọ́ ẹni tá ń sọ ní pọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu rẹ̀ jẹ́ ọmọ ọjọ́rọ̀ rẹ̀ bórin lọ́ọ̀bà kọjá ó jẹ́ orin rẹ̀ ẹ wá mú ọ̀rọ̀ ẹ fi ń mu àwọn fámìlì ẹni rẹ ní congregation ní Juma service watch the way you present your Juma sermon ẹ̀yin àfáà tẹ ló kọ ẹ jẹ́ kí ara advice tá fún yín ni pé ẹ jẹ́ kí orientation wà ẹ̀yin jihad tẹ sọ pé ẹ̀yin ìmáàmù tẹ kóra yín jọ ẹ̀yin àfáà ńláńlá ẹ̀yin rọ́bítọ̀ ẹ jẹ́ kí ni ó wà kí conference ó wà kí workshop ó wà kẹ́ ẹ máa invite àwọn ìmáàmù sí síbẹ̀ ara nǹkan tẹ́ ṣe ni ayé ti da yọ̀ ọ̀làjú tẹ́ bá ti rí àwọn errors táwọn ìmáàmù ìgbàlódé tí wọ́n bá ń ṣe báyìí ẹ máa ṣe workshop ẹ máa ṣe kí ni o ẹ máa ṣe training kẹ́ invite wọn síbẹ̀ ẹ invite ẹni tọ́kọ rẹ̀ bá pè síbẹ̀ kọ́ wá bá wọn sọ̀rọ̀ àwọn professors kan bẹ university báyìí tó jẹ́ pé ìmọ̀ tí wọ́n mọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ni ara wọn tó jẹ́ pé wọ́n ti dàgbà nínú ìmọ̀ kọjá inú wọn professor Ládòsù ẹ lè pé irú wọn kọ́ wá sí lecture fáwọn àwọn imams bàbá wa Rájí ọmọ Ìbàdàn náà ni wá professor ọmọ Ìbàdàn náà ni wọ́n professor Rájí nígbà tí wọ́n graduate tí wọ́n retire àtàwọn university wọ́n tún ní mọ́ṣáláṣí náà ti ń ṣe kí n tẹ́ lecture táwọn èèyàn tún lọ bẹ̀ níjọ́ Jímọ̀ àwọn àfáà ńláńláńlá tí wọ́n ti pẹ́ ní orí khutba ẹ máa pè wọ́n jọ bí àwọn èèyàn ṣe ń pìrìsẹ́ǹtì khutba yìí ó ń bìlítù wọn ó ń bìlítù Islam ó sì ń bìlítù ìlú jẹ́ tiwa ó tún ń bìlítù àwọn tí wọ́n ń sọ̀pọ̀tì wọn ẹni tí bá ń sọ̀pọ̀tì ìmáàmù tó yẹ pé ó kọ ẹnìkan ni ó mú wá sí Jímọ̀ ni ó mú wá fi ṣe khutba. This is very very wrong. It's not done. Gbogbo nǹkan ló lámì tó bá ṣe pọ̀rọ̀ ọdún lẹ́fẹ́ sọ ọ̀rọ̀ kọ́ńtì lẹ́fẹ́ sọ ẹfẹ́ ro àwọn èèyàn lójú pé nǹkan ò lọ déédéé nílùú ẹ sọjọ́ ẹ generalize ẹ ní personalize ẹ bọ́ bá jẹ́ pọ̀rọ̀ family kan níbi ìlú àbá Sheikh Kabir Adewoyin Bello lọ́ba fẹ́ fi ṣe wáàsí ẹ wo ohun tí wọ́n ṣe ẹ wo pros and cons ẹ fi ṣe wáàsí àwọn èèyàn ò rí nǹkan kan mú nínú ìgbésí ayé wọn ẹ wá ń sọ bí ìgbọ̀ jẹ́ pé ń bá Sheikh Kabir Adewoyin Bello sọ̀rọ̀ ẹ ń sọ bí ìgbà jẹ́ pé ní àwọn ọmọ Sheikh Kabir Adewoyin Bello wá sí mọ́sálásí tó yẹ pé àwọn ẹ̀ address tẹ́ bá fẹ́ address wọn that's another platform entirely but when it comes to Jumat service Jumat sermon ẹ dákun ẹ gbàgbé ẹ èwo ni kí ìmáàmù ó dúró kó wá gbé ọ̀rọ̀ ẹni tó ti sẹ́rí láwọn méjì tó ń ṣe bí àtọ́sí ti Imam Ogbomoso yìí ó ti rí Imam Ogbomoso náà máa ṣe bẹ́ẹ̀ o ká máa dákọ̀ pé ẹnìkan ló jókòó yìí nísìnyí wọ́n ṣe kánjú oníjẹun sọ fún bàbá kan wọ́n ní Ràdánì ló jókòó yìí nísìnyí kìnní kankankan bọ́ba wa ń torí Ọlọ́run àbí òwà ń torí kí ló kàn yín pẹ̀lú yẹn. ó yẹ ká wọ́ọ̀tọ̀ ẹgbẹ́ yẹ kẹ́ wọ́ọ̀kọ̀ ní Imam Ogbomoso dáadáa ẹ̀yin onímọ̀ àpáàpáà jùlọ ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn ẹ wọ́ọ̀tì Imam Ogbomoso dáadáa èèyàn fi ń pìrìsẹ́ǹtì khutba Jímọ̀ kò dáa. How can you bring somebody's issue to the Juma sermon as the PhD? What PhD is that? You need to do what? You need to learn more. Go to school. Go and learn what they call education. Go and learn theology. Go and learn how to address people. When you come to Juma service, the issue kì í ṣe issue ẹnìkan mọ́, ó ti di issue gbogbo jàmáà tí bá ń bẹ ńbẹ̀.
ẹ wá sọ pé ní àwọn ọmọ Kányánù wá fi àwọn ọmọ ṣé òmùjì nàjà níbi ìlúwé Kányánù. Mò ń sọ fún yín wípé Ọlọ́run tó dá wọn ànábì Ọlọ́run ọmọ wọn dáadáa kó tó dá wọn, kádàrá tí wọn ọ̀tọ̀, kádàrá ọmọ tí wọn bí ọ̀tọ̀. Àti rí ìmáàmù ilẹ̀ Yorùbá tọ́jà wípé ìkànnù àwọn ọmọ rẹ̀ tó bí àfihàn wọn o, ìkànnù àwọn ọmọ wọn tó tí wọ́n bí ó hùwà kan tí ọ̀dà nínú ìlú tíjọba fìyà jẹ. Bàbá yìí ò ti torí ẹ̀ bá ìmánì rẹ̀ jẹ́, àti láwọn àfáàgbà náà kàn mọ́ wá ṣe kí ni o kàn mọ́ fẹnu bàá jẹ́. Ní tí wọ́n ṣe ni pé wọ́n pa ọ́pọ̀ wọn wá lọ ṣàdúrà bọ́lọ̀ ń lè change ọmọ yìí. Ní tó ṣẹlẹ̀ sí bóyá kò bá ní bóyá kìíní kan ni wọ́n sì yọ kó ń bẹ̀. Àwọn ọmọ eléyìí ò ṣe nǹkan tí ọ̀dà ní sí ní tẹ̀sán ni pé olórin ni. Nígbà tó jẹ́ olórin kọ́ tọ́ ọmọ bá jẹ́ olórin tí wọ́n ní kó sì pọ̀ ní orin ẹ̀ sí ìjọ ìkọ́nọ́dì tàmí bẹ́yìn ó ṣe wà lùjẹ́ náà bí ó ṣe wọ̀ náà ẹ̀yìn rẹ̀ hánà kì ẹ mọ̀ wá ha iná fẹ́ nítorí ẹ̀ bá pé yóò ti mọ̀ pé orin ó ní nǹkan kan ṣe sẹ́yìn lẹ́dá orin ṣe bọ́lọ̀ lọ́dà Ọlọ́run tó dá orin ò pa orin rẹ̀ láyé náà. Tí Islam yìí ọba fọwọ́ sí orin, àwọn ẹ̀sìn míì fọwọ́ sórin kíkọ tó jẹ́ pé ayé yìí kan náà ni bóun ti ń ṣe wáyàtọ̀. Opinion àwọn kan ní bórin ọ̀dá, opinion àwa kan ní bórin dá, bórin ọ̀bá dá. Ànábì ò sọ pé kẹ́ ẹ máa dún ohùn sí Kùránì kíkà. That is that. Ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ká táwọn emphasize lórí òun ni pé èyí tẹ́ ẹ bá sọ pé League of Imams ní ẹgbẹ́ lecture kan kalẹ̀, àbí tẹ́ ẹ bá ti rí ẹ tó ṣe mistake báyẹn èèyàn méjì mẹ́ta nínú yín kí wọ́n sì sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́rọ̀ tí ó ṣe kí n tó fi correct ẹni náà. Èmi ń fún Imam Ogbomoso ní advice bí ni ẹ dákun ẹ bá ń ṣe àyẹ̀kọ́ dọ́dọ̀ wọn. Gbogbo kẹ́ ẹ máa ka khutbah kẹ́ ẹ máa fi bú ọ̀tá yín, kẹ́ ẹ máa ka khutbah kẹ́ ẹ máa fi bú ọba ìlú, kẹ́ ẹ máa ka khutbah kẹ́ ẹ máa fi yẹ̀yẹ́ àwọn ẹni tó ti lọ, ẹ lọ gbàgbé ẹ̀. PhD jẹ́ nínú PhD ṣé gbogbo ń tọ́kọ yín nìyẹn. Wọ́n lọ bá àwọn tí ní mọ̀ ní ní sí o, ó ti ní ìgbà ní sí o, sọ́wọ́ á kọ́mpútà láti jẹ́ ìmáàmù ìlú when you are addressing the populace. Ara nǹkan tí wọ́n kọ́ wa ní yunifásitì òun ni pé ó kọ́kọ́ wo irú àwọn èèyàn wo ló fẹ́ address. Ó consider your audience. You consider your audience. Àrùn audience tó máa ń kọ́ address irú tí ó bá audience yẹn mu ló wí. Tó bá ti pa àwọn ọmọ kéékèèké ní audience yẹn, ọ̀rọ̀ ọmọ kéékèèké ọ̀rọ̀ tí ó ṣàǹfààní fáwọn ọmọ kéékèèké ló gbọ́dọ̀ sọ mbẹ̀. Tó bá ti pa àwọn àgbàlagbà ni from different angles, different language or from different who have different ideas. Ó wúru ọ̀rọ̀ wo ní ọba ìbẹ̀mú tí wọ́n èrí nǹkan mú lọlé kò sí yẹn mọ́. Àfi kẹ́ ẹ máa fi ntí ọ̀tọ̀ wéra wọn, kẹ́ ẹ máa fi ntí ọ̀tọ̀ wéra wọn lórí khutbah jímọ̀. Ẹlòmíì mẹ́nìkan bá ṣe ládùúgbò báyìí lórí khutbah rẹ̀ ọ̀rọ̀ burúkú ní ọmọ sọ tí ọmọ ṣe pé èrò ó sì pọ̀ ìjẹ́ fẹ́ sàǹfààní. Àwọn kan mọ̀ wáyé pé bàbá yẹn ni bàbá sà ọ̀ ń ṣẹ lọ́rùn ẹ̀yin náà ń ṣẹ lọ́rùn, ó mú yín wọgbẹ́ yìí náà sì ń tẹ̀lé bí irú Imam Ogbomoso yìí. It's enough. Ó sọ pé òun wà kí èèyàn sọ wípé òun wà elite lòun, òun wà educated, kẹ́ ẹ má rí wà kó ní education lára. It's wrong. À ń sọ fún Imam Ogbomoso kan lè ṣe kí ni o, kí wọ́n lè change, kí wọ́n bọ́ sójú ọ̀nà Ọlọ́run kan kú lójú ọ̀nà fẹ́nu. Ojú ọ̀nà fẹ́nu ni kò dé khutbah, kò débi khutbah kọ́ ọmọ wa sọ̀rọ̀ ẹnìkan. When there are so many people present in your in your mosque, tó jẹ́ pé wọ́n ní different idea, different fi ọ̀rọ̀ bàbá ṣe mú ní ìbéèrè tẹ̀sí òní. Èèyàn lè fi ṣe wá sí kó fi kọ́ wọn lẹ́fà bàbá ń gbà báyìí, bàbá máa ń ṣe báyìí, bàbá máa ń sọ̀rọ̀ báyìí, bàbá ò kọrin, bàbá ò ṣe báyìí, bàbá máa ń kírun, bàbá máa ń gbààwẹ̀. Káyọ̀ wá wò pé Islam rẹ̀ wà. Ẹ wá bọ́ síbẹ̀ ẹ̀yin ọmọ bàbá ẹ mọ̀ ọmọ Kálíánù sáwọn ẹ̀yìn àdírẹ́sì mọ́ṣáláṣí. Àwọn kọ́lẹ̀ ẹ̀yìn àdírẹ́sì náà. Sáwọn ẹ̀lẹ̀ ń bá wí mọ́ṣáláṣí ẹ wá kọ epistle kalẹ̀ ẹ wá ń sọ bí ìgbà jẹ́ pé fámìlì wọn lẹ̀ ń bá nígbà tá a padà wá gbọ́ wọ́n ní Imam Ogbomoso kò tiẹ̀ lọ kí wọn. Wọ́n lọ sí tásíà kí wọ́n lọ kí wọn bẹ́ẹ̀ pé bàbá tó papòdà Ọlọ́run kọ́ fọ̀rùn kẹrin wọ́n ní wọn ò tiẹ̀ débẹ̀. For what reason? It doesn't matter tí ẹ̀ bá lọ lè lọ tí ẹ̀ bá lọ lè má lọ. But ẹ wá lọ nínú mọ́ṣáláṣí yín Ogbomoso lẹ wá kọ ọ̀rọ̀ mú ìdínàjà ní Bello lẹ wá ń sọ kátikàti lẹ wá ń sọ̀rọ̀ tí ọ̀dá ń pa àwọn ọmọ wọn. Ọ̀dà náà gbogbo ọmọ ẹni tó jẹ́ ìmáàmù àbẹ̀ntẹ́ pèlẹ́ ni Ọlọ́run ṣé kádàrá tọ́lọ́run kọ́mẹ́ntì ń jíṣẹ́ ṣé kádàrá náà lọ́lọ́run kọ́mẹ́ntì àwọn ọmọ tí wọ́n bí. Ṣé bẹ́ẹ̀ Ànábì Lútù alayhi salatu wa salam, ṣé bí eré Ànábì wa Lútù alayhi salatu wa salam, bẹ́ẹ̀ náà làwọn ànábì míì sọ wá jọra wọn.
tí ẹnìkan bá ti wá kú tó bá jẹ́ ẹni Ọlọ́run àbá àfà tẹ́ bá rọmọ rẹ̀ tó ń ṣe kíní kan bí irú àpọ́nlé ànábì bá sì tàpọ́nlé ànábì tó jẹ́ pé orin ó máa ń kọrin kódà kó máa kọrin tà ẹ wá sọ pé orin yẹn ọmọ tí bá ń kọrin tà ó ti lòdì sí bàbá rẹ̀ ṣé kádàrá tọ́lọ́run fún bàbá rẹ̀ ló fóun ẹ ń bá ń kọrin kò lẹ́sẹ̀ kankan ẹ tó bá ń kọrin ò lẹ́sẹ̀ kankan inú Islam lẹ́yìn ti kàkún pé ó lẹ́sẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ fẹ́ ń ti ń kọrin torí pé yìí náà ń fi Kùránì kọrin yes ohun dúdú lẹ́ fi ń ka bá nàbí ṣe recommend ọba sùnjálá ọba ohun kan kó fi kà ohun tó fi ń ka yẹn ohun orin ni kó lè bá dùn létí àwọn èèyàn ta ló sì dá orin Ọlọ́run ló dá níbo lọ́wọ́ wà lákọọ́lẹ̀ pẹ́ tó bá kọrin ọ̀wọ́ náà ètò ẹ̀wọ̀n hánà fáwọn èèyàn rubbish nìyẹn náà so ẹ change pattern wá sí ẹ change ẹ̀sìn tí ó mọ ṣàǹfààní fún gbogbo ayé tẹ ẹ bá bẹ́ẹ̀ báyìí nìkan ṣe rí ọ̀rọ̀ tí ìmáàmù tí mo ń sọ yìí tí ń bá ilé social media mi ní wá sọ o torí pé mo rí lórí social media ni mo ṣe ń fèsì lé o torí tá a sọ pé ọ̀rọ̀ tí ọba kan ìwọ́n ni ẹ má dá sí tá a bá ilé social media kan gbé jáde àní sọ ẹ kàn wá mú ọ̀rọ̀ ṣe mú ìdí nàjà ní èsì wá ń sọ ẹ sọ nǹkan tí ó ṣàǹfààní fáwọn èèyàn bẹ́ẹ̀ ẹ wá ń sọ bí ìbò jẹ́ pé bá fámìlì wọn sọ̀rọ̀ wọn sì sínú mọ́sálásí bóò lẹ́sẹ̀ ń ṣe nǹkan tó jẹ́ pé lòdì sí nǹkan tó lọ ní kẹ́ ṣe a ti ń sọ fún yín láti jó ní ẹ change pattern bẹ́ẹ̀ bá mọ̀ ẹ lọ theology school tó jẹ́ ti Islam travel abroad a sì gbà yín nímọ̀ràn ẹ̀yin League of Imams tẹ́ ẹ bá ti rí i pé wọ́n ti ń go against the rules of Islam tí ọmọ dá wàhálà rẹ̀ láwùjọ ẹgbẹ́ àkàdìdé kan ṣe lecture lórí ẹ̀ àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ó ní pé ká ẹ máa ṣe training from time to time tí wọ́n bá ládàá lẹ̀ ní ẹgbẹ́ ládàá lẹ̀ tó dáa ẹ ṣe conference ẹ ṣe workshop ẹ̀yin lílo ẹ̀yin rọ́bìtọ̀ ẹ ṣe workshop tí ó change attitude àwọn imams tí wọ́n fi mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe ẹlòmíì ọmọ nǹkan tó ní kó tó yẹ kó wí lórí mímbàrí yóò kàn mọ́ sọ kàtìkàtì ẹ listing sábà mi níjó ní àwọn ọmọ wa kan tí wọ́n lọ sí Ondo state lóńdó state ni o ìlú yẹn gangan gbàgbé orúkọ bí tán pé ìlú yẹn lóńdó state wọ́n lọ sí NYSC mbẹ́ làwọn ọmọ ẹ wá pè mí látọ̀ ń pé à lẹ́ni níjọ́ táwọn débẹ̀ yìí o jọ́ kejì rẹ̀ níjọ́ Jímọ̀ àwọn wá lọ sí Juma Sermon gbàtà àwọn débẹ̀ gbogbo kò wá sí tọ́pìkì kankan Imam Musa wà ń wéra gbàràgbà ń bu àwọn ará àdúgbò rẹ̀ ẹ̀yin tẹ́ ń bá àwọn sọ̀tẹ̀ orí kò tó mú wáyé ayé yín ọ̀tá ni kíní kan ṣẹlẹ̀ ní bọ́ọ̀bà wíyun selfish interest ni ẹ lọ́ọ́ wí níta tọ́ ọ bá ti dúró sórí mímbà ní báyìí gbọ̀n ní tó kù fún ẹ òní pé kọ́ ọ sọ̀rọ̀ tí yẹ pé gbogbo generality àwọn èrò àwọn Muslim umma tí wọ́n kóra wọn jọ síwájú rẹ̀ tí wọ́n fi ṣàǹfààní tí wọ́n mú lọlé nípa Islam nípa tọ́píìkì nípa contemporary issue tó wà láàrin ìlú táwọn èèyàn ronú sí pé bó ló ṣe rí ní kẹ́ ẹ sọ kì í ṣe pé kẹ́ ẹ wá mú àwọn èèyàn kankan ẹ máa bú wọn kẹ́ ó ti wá rampant nílẹ̀ Yorùbá wa yìí púpọ̀ gbogbo ìlú tá níyọ kankan lẹ̀ ǹjẹ́ ìmọ̀ ṣe ni pé ẹ ti wá wọ ẹnìkan tó ti ṣẹ̀yìn àbẹ́nìkan tó ṣe kí ní kankan ni ẹ máa sọ̀rọ̀ out of context ǹjẹ́ tí ó ṣàǹfààní fún gbogbo jàmáà tí wọ́n jókòó níjọ́ Jímọ̀ ni ẹ máa sọ tọ́pìkì tẹ́ ẹ bá fẹ́ mú tọ́pìkì wá ń pa marriage ẹ ra àwọn tó lọ́kọ tó níyàwó ní marriage jẹ́ wà ní inú mosque ẹ ra àwọn tí àwọn náà feature wọn ò ní ọkọ wọn ò níyàwó nǹkan yóò ṣàǹfààní fún gbogbo wọn kò ní jẹ́ pé kí ni ẹ personalize ẹ̀ ẹ má máa ṣe wá sí personalization ní Juma service mọ́ àwọn kan ṣe bẹ́ẹ̀ o àwọn kan ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ bàbá wa ní rọ́bìtọ̀ ẹ ṣàtúnṣe lórí ẹ̀ ẹ̀yin tẹ́ kóra ẹni oníwàásí ilẹ̀ Yorùbá ẹ ṣàtúnṣe lórí ẹ̀ ẹ̀rí kan báwọn tẹ́ ẹ bá ti ṣàtúnṣe lórí ẹ̀ wá ìlú ó dùn bẹ́ẹ̀ bá wá rẹ̀ ń tí ọ̀gbọ́ ẹ fẹ́ jọ wọn sàn tó ń tì wọ́n lẹ́yìn ẹ̀yin tẹ́ ń tì wọ́n lẹ́yìn wọ́n ń dojú tì yín wọ́n ń dojú tì yín náà wọ́n ń dojú tì yín náà ọ̀rọ̀ Islam ti kú òní yọ̀bọ̀yọ̀bọ̀ níbi tí nǹkan dé lóyìn àwọn tí ìṣẹ̀lẹ̀ sí wa ń takò wá àwa gan tó wá ń takora wa ń bọ̀ la fẹ́ lọ ẹnìkan kọrin kìíní kan ṣe kìíní kan kí ló kàn kò lóhun kí ló kọ́ Ọlọ́run pẹ̀lú orin Ọlọ́run gan ló ní orin tẹ́ ẹ bá mọ̀ ẹ wà fàlà àtàkì lóhùn ẹ ronú jinlẹ̀ ẹ ṣe làákàyè ṣe ẹ bórin láyé nìyà Ọlọ́run ò ṣe parẹ́ fún ara rẹ̀ kó lóhun ò fẹ́ bórin mọ́ ebi Islam lẹ́sọ̀ kó fọ̀ bíi di orin láti máa kọ ẹ wá lọ́mọ ọmọ ṣé Àjàní Bello kan ti bá ń kọrin kíní kan ni kò tẹ̀lé lànà bàbá rẹ̀ kí ni tiẹ̀ pẹ̀lú yẹn sáwọn gbogbo àwọn ọmọ tiẹ̀ lè gbọ́ tiẹ̀
so lè force wọn kan gbọ́ tiẹ̀ tí ẹ bá ti pé kàdárà lọ́wọ́ akọ̀kọ́ dérì yìí kádàrá Ọlọ́run ó ṣẹlẹ̀ lórí oníkálukú bí ó ṣe lògbé sí ayé àti irú ọmọ tó jẹ́ pé ọmọ ìmáàmù tó ti hùwà àbàjẹ́ láwùjọ ṣé wọ́n wá pa bàbá rẹ̀ tó bá déwájú Ọlọ́run ṣe Ọlọ́run ó gbèsè tiẹ̀ fún bàbá rẹ̀ eléyìí sì rè orin tí wọ́n ń kọ tí ṣé ò bá sì tàkọ́lé ànábì ń kọ orin ọgbọ́n orin òye ni ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ Saoty Arẹwà orin ọgbọ́n orin òye orin Islam ni bẹ́ẹ̀ náà gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n kọrin àwọn tó bá fẹ́ jó jò ẹni tí ọba jó yóò fi lẹ̀ ǹjẹ́ bá ń kọ tí ọ̀dà lẹ́yìn ilé ìtẹ́ ìwé yìí ọ̀dà ẹ má máa ṣe wóróworó káàkiri ẹ má máa sọ ọ̀dà ṣé gbogbo ọmọ ṣé òun yìí dàjà níbẹ̀ yìí sọ wá kọ̀ǹpọ́sì kọ́ ọmọ Sheikh Kabir Adewoyin gbogbo wọn káwá ṣe kí ni o káwá ní wàásù làwọn ọmọ sí ẹ̀dá ẹ̀jẹ̀ bí léèrè so make sense kéèyàn sọ pé ní gbogbo ọmọ ṣé òun yìí dàjà níbẹ̀ lò ó wàásù tí bàbá yín ṣe ní kẹ́yìn náà máa ṣe o bí bàbá yín ṣe ń sọ̀rọ̀ náà ní kẹ́sì máa sọ o ẹ lọ ọmọ pọ́tọ̀ lẹ́nu tó bí Sheikh Kabir Adewoyin dàjà níbẹ̀ lò bàbá àtìyá wọn yàtọ̀ Sheikh Kabir Adewoyin ní Bello wọ́n fẹ́ ìyàwó mi ìwá ni ìyàwó táwọn fẹ́ wọn kíní jíìnì tìyàwó wọn àti tiwọn yóò yàtọ̀ síra wọn yóò ẹsẹ̀ rò pọ̀ ní yóò wà lára ọmọ tí ẹ bá bí so ọmọ òun ni ló lè mú ìwà bàbá rẹ̀ tó bá fẹ́ bọ́lọ̀ ń bá kọ pé yóò tẹ̀lé kọ̀pọ̀ dandan kọ́ máa fọ́ òjá àfà ẹlòmíì lè jẹ́ ẹnjìníà ẹlòmíì lè jẹ́ ẹwọ bàbá wa Sheikh Alhaji àgbà ara àwọn ọmọ wọn tó jẹ́ ọlọ́pàá ni a ti pàdé ọmọ wọn tó jẹ́ pé ní adájọ́ ni èyí tó jẹ́ lọ́ọ̀yà ń bẹ nínú wọn ẹwà àwọn ọmọ kéwù wọn pòfẹ́sọ̀ ń bẹ nínú wọn lẹ́dúkéṣàn ní físíìsì lẹ́ńjìnírìn ní lọ́ọ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni bàbá Sheikh Adam Abdullahi Àdá lórí ẹwọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa Àjàní Bello tẹ́sán iná àìmọye ọmọ ọlọ́mọ kódà ṣé Buhari Musa Buhari ọmọ Musa Jíkòbí sọ́njọ́ ní pípa tóun wà ní Kánò bàbá lòun máa lọ bá bàbá tó fóun lówó òun ti drive bàbá rí nígbà tóun wà ní yunifásitì ẹwọ nǹkan báwọn wọ́n ti sọ̀rọ̀ báyìí mọ́ ẹ fi inú ròyìn wọn so ọmọ yàtọ̀ sí bàbá rẹ̀ tẹ́wàá sọ pé ní ọmọ tí ọba ti tẹ̀lé bàbá rẹ̀ ó ti dọ́mọ kálíánù so bàbá rẹ̀ wà oríṣẹ́jẹ́ láyé táwọn àdẹ́bí Ọlọ́run ti ẹran táwọn ọmọ ọgbà kan sí wọn oríṣẹ́jẹ́ láyé ẹ bá kì í ṣe pé kìlọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ bóyá wọn ò gẹ́ẹ̀tì ọ̀nà tí wọ́n máa fi ṣe wáàsí ni bóyá wọn ò ṣàkíyèsí ni ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ Sheikh Toliat bóyá wọn ò ṣàkíyèsí ni ẹ bá wa sọ fún wọn ọ̀rọ̀ àsọjù yìí gẹ́ ń dà lúrú ẹ wá sọ pé ọmọ ìpa súnà ní súnà kọ́hùn súnà tí ọ̀tẹ̀ níta nẹ́bà Muhammad ẹ lọ ka gbogbo gbà nẹ́bà Muhammad níbo níta nẹ́bà Muhammad ti mú tọ́pìkì kan tí ó ṣàǹfààní bá àwọn jàmá tí wọ́n bá sọ pa àwọn kèfèrí wọ́n sọ ní àná Muhammad sọ ní sọ tí ó ṣàǹfààní gbogbo àwọn jàmá àwọn àlùmọ̀ tí wọ́n bá kó jọ bẹ́ẹ̀ làwọn sàábà nẹ́bà Muhammad bẹ́ẹ̀ làwọn fúlàfáwù tí wọ́n ti kọjá lọ bẹ́ẹ̀ làwọn afá ńláńláńláńláńlá káàkiri bẹ́ẹ̀ ni wọ́n tẹ́ bá fẹ́ sọ ń pa ọ̀rọ̀ ọ̀lú lórí kúta ilé sọ àmọ́ ká ní pásínà wà àsìlẹ̀ fẹ́ ṣe fáwọn àjọ kan kò sí tó burú mbẹ́ ẹ lọ rèé sinmi kẹ́ ẹ máa wíwòrowòro lórí khutba jímọ̀ is meant for al-umma Muslim umma Muslim community tí ẹ wá látòkè láti sàlẹ̀ látàdúgbò kan sádùúgbò kejì jẹ́ kó ra wọn lọ ìdí jímọ̀ wà fún mi kẹ́ ẹ bára yín sọ̀rọ̀ Ọlọ́run ǹjẹ́ ẹ báyìí tó ń dà yín láàmú àti mùsùlùmí kí máa mọ̀ sọ solution sí tí ó ṣàǹfààní fún gbogbo ẹni tí bá ń bẹ̀ ń bẹ̀ kì í ṣe wá personalize ọkọ̀ ọgbẹ́ nìkan àbọ̀tà rẹ̀ kan àbẹ́nìkan tí wàá ti ẹjọ́ ń ṣe kí ni tí ẹjọ́ ń ágì kọ́ wa múra kankan kan pé ẹ̀yin bàbá alágbájá nígbà tó wá ṣe báyìí kí ló kà wọ́n jẹ̀mọ́ pé bàbá alágbájá tó ṣe báyìí kí láǹfààní sẹ́fẹ́ rí mú bẹ́ẹ̀. so lẹ́ẹ̀kan sí mo fẹ́ gbà wá níyànjú ẹ̀yin rọ́bítọ̀ ẹ̀dá kò tó yára bá Muhammad ẹ̀yin onímọ̀ lẹ́pẹ̀ yín o ẹjọ́ jẹ́ kọ́ tẹ́ ẹ̀ máa sọ fún wọn nípa bí wọ́n ṣe máa ṣe khutba jímọ̀ tí ò ní jẹ́ pé wọ́n máa sọ ní sọ tí ó wà subjective ẹ̀yin tẹ̀sí pé láyé ní ìtìyà àjàpé iná gbórúkọ wọn tí wọ́n ní àwọn oníwàásí ilẹ̀ Yorùbá tó ń kóra wọn jọ ẹ̀yin náà organize workshop kẹ́ ẹ máa invite àwọn àfáà síbẹ̀ àwọn ìmáàmù síbẹ̀ pé kí ni ẹ wá gbọ́ lecture ẹ wá wọn tó ti ṣe lecture kọjá àwọn àfáà tẹ́ ti mọ̀ ń pa khutba jímọ̀ ẹ̀ pé wọn ká máa ṣe wáàsí fáwọn èèyàn so that Islam tó fi lòlòkè sí argument yìí pọ̀ wàhálà yìí pọ̀ èyí jẹ́ tó ń bá kánìsì ni kẹ́ ẹ máa sọ wípé ní mọ́sálá ilé ike òbí kan ẹ̀yin lẹ́dá alẹ́ ilé ike òbí kan ní gbogbo education láyé àwọn kan ní ẹ máa lọ pilẹ̀ ibì kan kò sí tó burú ń bẹ̀ kò sí tó lé ń bẹ̀ so à ń gba Imam Toliat Imam Ogbomoso à ń gbà yín níyànjú ẹ change pattern wá sí yín sí tí ó benefit everybody tí wọ́n bá dúró wájú yín ìṣèpéjẹ́ direct ẹ̀ sóòlè sẹ́nìkan
táwọn èèyàn nílì kankan mú bẹ́ẹ̀ àwọn ìdáhùn gbọ́ ìdáhùn pé ohun yín dùn ẹ̀ ń wí kìíní kan wọ́n benefit kankan àwa táwọn gbọ́ àmọ̀ pé wọ́n benefit kankan tọ́pìkì pọ̀ bílù ṣe rí àìmọye nǹkan tí ń ṣẹlẹ̀ ilé ń dàrú family issue ebi ń pa àwọn èèyàn wàhálà ń bẹ láàrin ìlú nǹkan mi ń bẹ ìgbàgbọ́ àwọn èèyàn ò lékún mọ́ ọ̀pọ̀lọpọ̀ ń sápò ní Islam wọ́n ṣe kí ni o wọ́n ti ń jọ ẹ̀ ẹlẹ́sìn míì kí lẹ rí sọ sínú kí lẹ sọ fún wọn tí wọ́n padà sójú ọ̀nà Islam wọ́n ti ń rí Islam gẹ́gẹ́ bí threat nílẹ̀ Yorùbá lè ta ìtẹ́yìn náà sì ń rí tẹ̀ ń gbọ́ wọ́n ti wá ń lọ ń jọ ìyẹn ẹgbẹ́ tí è ṣe Islam àwọn mùsùlùmí tó jẹ́ pé ní àwọn aláwo àbí asáfúnlẹ̀ mọ́dákọ wọn tó jẹ́ pé wọ́n tiẹ̀ tí wá wò pé Islam yóò nà ní jẹ́ ti sọmọ wọn lọ́mọ ló kọ́ ọmọ mùsùlùmí nígbà rí pé ẹ̀rọ ájíù nǹkan míì lọ́yẹ kẹ́ ẹ máa sọ nǹkan míì lẹ̀ ń rán wọ́n ti padà sínú ìṣẹ̀ṣe wọn a sì ní pé wọ́n mọ̀ padà torí ẹ̀yìn kọ́lẹ̀ dá ṣẹ̀ṣe kalẹ̀ Ọlọ́run tó dá nǹkan rẹ̀ kalẹ̀ ọ̀parẹ́ kí wá ń tiwa sọ́ńtòrí di eléyìí Ọlọ́run sàmọ̀nù ń kálukú wa gbogbo ẹjọ́ bá máa ṣe khutbah jímọ̀ ẹ má jẹ́ ó wà subjective mọ́ ẹ jẹ́ kó máa jẹ́ nǹkan tí ó ṣàǹfààní fọkùnrin fóbìnrin fọmọdé lágbà ládùúgbò kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan ẹ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ká fi correct gbogbo impression àbí ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe wá sí ìwọ tó o bá dẹ̀ competent ẹ dákun tó lọ ẹ wá competence ẹ jẹ́ ìbáyàn sí imam ẹ gún ní tọ́pìkì 3 4 kọ́ wá present ẹ̀ lójú yín ẹ fún ẹ tọ́pìkì bíi méjì tó contradict ara wọn pé eléyìí báyìí tó bá ti pọ̀rọ̀ ló lọ fẹ́ sọ àbọ̀rọ̀ personality ẹ̀ nìkan bó ló ṣe sọ tí ó fi ṣàǹfààní fún jẹ̀mọ́ ọ̀rọ̀ personality ẹ̀ nìkan bó ló ṣe sọ tí ó fi ṣàǹfààní fún jẹ̀mọ́ ààyùn ni ẹ wá tẹ́ bá sọ pé ń wá àwọn tẹnu wọn dán tẹ́ ń wá àwọn tó mọ̀ ọ̀rọ̀ sọ tẹ́ ń wá àwọn tó yẹ pé ní dìgírì tẹ́ fẹ́ fi gbé ìlú lárugẹ tẹ́ ń wá àwọn professionalism ti ìmáàmù yẹn ìmáàmù jámíù professionality rẹ̀ ń bẹ lórí bí ó ṣe àdírẹ́sì àwọn jàmáà gẹ́gẹ́ bí ẹ bá ṣe wà so nítorí ilé ìkọlọ̀ ọ̀gbọ́n gbà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.